إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها المؤمنون، محاسبة النفس سبيل المؤمنين وسمة الصادقين وديدن الموحدين، وهي علامة على إيمان صاحبها. فالمؤمن يحاسب نفسه على تقصيره في طاعة مولاه لأنه يدرك أنها ميالة إلى هواها وأنه لم يحاسبها ويحجرها إن لم يحاسبها ويحجزها عن محارم الله سبحانه وتعالى قادته إلى الهلاك والخسارة في الدنيا والآخرة. ولذلك علمنا النبي صلى الله عليه وسلم في خطبة الحاجة أن نكرر دائما قوله ونعوذ بالله من شرور أنفسنا أخرجه الترمذي. adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀yin oníṣẹ́ Ọlọ́run, agbára wa níyànjú ibi kápáyà Ọlọ́run Ọba ẹgẹ́ bá ṣe ń sọ fún lọ́sọ̀ọ̀sẹ̀ ká ṣọ́ ìwọ̀ Ọlọ́run Ọba, ká má kọjá látọ́lọ́run bá ti là kalẹ̀ fún wa. eléyìí náà láti gbádùn ayé, eléyìí náà láti mọ̀ká ń ṣẹ̀sìn, eléyìí náà láti jẹ́ kápàdé Ọlọ́run Ọba pẹ̀lú dáadáa. ẹ̀yin oníṣẹ́ Ọlọ́run, ń tàbára wa sọ lónìí òun náà ni àlámọ̀rí kan tó jẹ́ wípé ó ṣe pàtàkì fún mi láti ní lọ́wọ́ tó bá fẹ́ bá Ọlọ́run dáadáa. òun náà ni pé náà lárúbá ń pè ní muhasabatun nafs. òun ni kí ni o kí ká máa pẹ ẹ̀mí ara wa sákìyèsí, ká máa ṣe ìṣirò fúnra wa náà ẹ̀mí ara wa pẹ́tọ̀ ìyẹn lágbájá ọmọ lágbájá tó o ti lóyọ ọdún báyìí láyé, iṣẹ́ dáadáa mélòó ló ti ṣe, ẹ̀ṣẹ̀ mélòó ló ti ṣẹ̀, ṣé pẹ̀lú tó wà lọ́wọ́ rẹ̀ yìí ṣé ó sì rò pé ó lè rájọ́ náà wà pẹ̀lú tó mẹ́lọ́wọ́ rẹ̀ báyìí, ká máa ṣe ṣírò bẹ́ẹ̀. àwọn afọ́wà ṣàlàyé wọ́n ní ìmá pí ẹ̀mí ara wa sákèsí ká máa ṣe ṣírò fúnra wa nínú ẹ̀mí ara wa yìí ìlànà wọn mùmínì ni, tó túnmọ̀ sí pé ìlànà wọn kí ní olùgbàgbọ́ òdodo ni. òun náà sì ní láti mọ́ àwọn ẹni rere, àwọn òdodo nínú àwọn èèyàn. ó tún wá jẹ́ àmì ìdánimọ̀ kan fún àwọn gíní àwọn tó mọ́gbọ́lọ́ Allah subhanahu wa ta'ala. torí pé àpẹẹrẹ ìmánì kan ni pé kíyàn máa ríra ẹ̀ pẹ́tọ̀ mò ń yẹra mi wò, mò wà sẹ́sàra mi pé kí gan bóò ni mo ṣe máa lọ́lọ́ Ọlọ́run Ọba gan, bóò mo ṣe máa láàrin àwọn èèyàn gan, bóò mo ṣe máa láàrin àtọ́lọ́run Ọba bóò láàrin wá ṣe rí. kíyàn máa ṣe rú nǹkan bẹ́ẹ̀ àpẹẹrẹ ìmánì ni. torí kí ẹni tí máa ń ṣe rú nǹkan bẹ́ẹ̀ òun náà ni ó máa àlà tóun ti fẹ́ tó ibi tó ti kọjá àlà sọ́lọ́run Ọba tí ó fi túnra rẹ̀ ṣe, òun ni ó máa ibi tóun kù sí. ẹni tó bá sì ṣe wípé báyìí tí máa ń ṣọ́ ẹ̀mí ara rẹ̀ báhùn kò ẹ̀mí rẹ̀ ní lọ́bí tọ́lọ́wọ́ bò fẹ́. ẹni tó bá fi ẹ̀mí ara rẹ̀ kalẹ̀ láì máa chẹ́ẹ̀kì ẹ̀ láì máa mọ́nítọ̀ rẹ̀, òun náà ni ó jẹ́ kí ẹ̀mí ẹ̀ ti lọ síbi tí ó kópa àrùn bá àbí tí ó kó òfò bá ní ayé àti lọ́jọ́ gbìndẹ̀ al-qiyamah. torí ẹ̀rọ Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ń sọ nínú khutbatul hajah rẹ̀ ìmọ̀ sọ ń gbogbo gbà. Ànábì mọ́ sọ wọ́n na'udhu billahi min shururi anfusina, àwọn wá ìṣọ́lọ́ Ọlọ́run Ọba kúrò níbi aburú tí ń bẹ̀lú ẹ̀mí wa. èyàn rúsí Ọlọ́run, àwọn ènìyàn wọ́n pín àwọn afáyín pé àwọn èèyàn pín sí méjì níbi irú nǹkan báyìí. apá kan náà àwọn èèyàn wọn làwọn tó jẹ́ pé
ẹ̀mí wọn ti darí wọn débi pé wọn à ní àpá lórí ẹ̀mí wọn má ẹ̀mí ẹ̀ ti mú wọn débi pé ọkàn ìtọ́kàn wọn bá lọ ibi tó bá wọn náà ni ó lọ wọn nílé sọ wọn nílé challenge rẹ̀ pé ibi tó ń lọ yóò yẹ kó lọ bẹ̀ irú àwọn ẹ̀mí báyìí tó jẹ́ pé ibi tí ó sì kó parun bá wọn ìbẹ̀rẹ̀ mí ó máa tì wọ́n lọ nǹkan tí ó mú wọn fà ní tí ó fàbínú Ọlọ́run bá fún wọn òun ní kí ni òun lẹ̀mí ó máa tì wọ́n lọ òun nà lọ́bí sọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala sọ inú suratul an-Nazi'ah wani fa amma man tagha wa athara al-hayata ad-dunya fa inna al-jahima hiya al-ma'wa fa amma man ẹni tó jẹ́ pé ẹ̀mí ẹ̀ ti lọ síbi ìṣàyẹ̀gbọ̀mọ̀sọ́lọ́wọ́ ọba wa athara al-hayata ad-dunya ẹ̀mí rẹ̀ wájẹ́ kó mú ìgbádùn ayé yìí ó ti fi tàlìkì á màkálẹ̀ fa inna al-jahima hiya al-ma'wa ẹni tó bá fi lè tẹ̀lé ìrùn kan báyìí o iná jahim òun náà ṣe kí òun náà ní ó kan kù sí kọ́lọ̀ àkóṣọ wa ń bẹ̀ ìgbékẹ̀ tí tọ́lọ̀ náà fà pín àwọn tó pín ọkàn sí òun lẹni tó jẹ́ pé ó rí ọkàn rẹ̀ control ó rí ọkàn rẹ̀ gbámú ó rí ọkàn rẹ̀ dèmọ́lẹ̀ pé rárá ọkùnrin ọkàn yìí ìwọ kọ́ ló mọ̀dárí mi èmi ní mọ̀dárí rẹ̀ pẹ̀lú lóṣooṣù síbi sí kí ni o síbi tọ́nà bá subhanahu wa ta'ala bá fẹ́ wọ́n ní àní oníkí ní kọ́lù aflaha man zakkaha wọ́n ní pé ẹni tó bá fi lè rí bí fún ẹ̀mí rẹ̀ máa ó ṣe kí ni ó ti ṣoríire láyé àti ní ọjọ́ gbìyànjú al-qiyama èyàn rúsí ọlọ́run iná ń pè ní ẹ̀mí an-nafsuwai ìròyìn mẹ́ta ló ní gẹ́gẹ́ bó ṣe wá nínú al-Qur'an aláwọ̀kọ́ ń bẹ̀ wọ́n ní an-nafsu al-mutma'inna ẹ̀mí tó fọ́ tó ṣe gini tó balẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní an-nafsu al-ammaratu bis-su ẹ̀mí tó jẹ́ pé ó ti so mọ́ àìdá àti ẹ̀mí kẹta tó jẹ́ pé kí ni an-nafsu al-lawwama wọn lẹ̀mí tó jẹ́ pé tó bá jẹ́ òmìnira al-qiyama yóò ṣe kí ni yóò ma wá regret pé ìbáṣì wá ṣe báyìí ìbáṣì máa tẹ̀lé fẹ́ nù mi ìpín mẹ́ta yíwá ni ìgbà alákọ̀ọ́kọ́ mẹ́ wọ́n ní an-nafsu al-mutma'inna òun lẹ̀mí tó jẹ́ pé ó fi ara ṣe pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala ó balẹ̀ pẹ̀lú pé ó dúó síbi tọ́lọ́run bá ní kó dúró sí ó ṣe nǹkan tí Ọlọ́run bá ní kíni tọ́lọ́run bá fẹ́ ó ní kíni an-nafsu al-mutma'inna tó jẹ́ pé ọ̀dọ̀ tó bá ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run bá ní ó wà sí tí máa ń sá fún yóò sá fún nǹkan tí ó kó bá torí pé kíni torí tọ́lọ́run bá ní yóò máa lé dáadáa kó lè bá rí ojú Ọlọ́run bá ní yóò máa wá owó tó sá máa wá in tí ó máa fà á sí àánú Ọlọ́run bá oníkíni olèmínú máa wá tó bá dúró mẹ́ta tó bá tí jọjọ́ tí kú bá dé táwọn alákàwà fẹ́ bẹ̀rẹ̀ tí mú sọ fún ya ayyatuha an-nafsul mutma'inna ìrò ẹ̀mí tó balẹ̀ ẹ̀mí tọ́lọ́run ti yọ́nú sí irji'i ila rabbiki radiyatan mardiyya máa padà lọ́sọ́dọ̀ Ọlọ́run bá rẹ̀ radiyatan lẹ́yìn tó ti yọ́nú sí mardiyatan tí wọ́n ti gíní tí wọ́n ti yọ́nú sọ́lọ́run subhanahu wa ta'ala fadkhuli fi ibadi wa dkhuli jannati Ọlọ́run wà ní kíni kúmù wà janna lọ ìgbẹ́jẹ̀jì òun ni an-nafsu al-ammaratu bis-su' òun lẹ̀mí tó jẹ́ pé tí ó máa pa àṣẹ fún ẹni tó ní ẹ̀mí ẹ kó mọ́ lọ síbi aburú kó mọ́ lọ síbi nǹkan tọ́lọ́run bó fẹ́ kó mọ́ lọ síbi àwọn nǹkan tó jẹ́ pé tí ó máa fàbínú Ọlọ́run subhanahu wa ta'ala òun ni tó lẹ́nà àbí Yusuf sọ wọn pé wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su' illa ma rahima rabbi ipe èmi náà ní ilé ìṣọ́ ẹ̀mí ara mi torí pé kí ni ẹ̀mí wà yíò la'ammaratun bis-su' ibi aburúbà ní ma ń so mọ́ kásì wòrà abẹ́ ẹbá fẹ́ wo pé ẹfẹ́ ṣe nǹkan tó ṣe láti tí ó ẹfẹ́ ṣe nǹkan tó yẹ pé ìbádà báyìí tọ́lọ̀wọ̀n bá yọnú sí báyìí ó ma ń lè kódà kó sí fún àmọ́ṣẹ́ tí tó jẹ́ haram yẹn tọ́lọ̀wọ̀n ò fẹ́hùn ẹ̀mí o ma tọ̀rọ̀ ìgbà ṣe náà tí nítorí pé kí ni ẹ̀mí yẹn ìyẹn aburú ẹni máṣe kí ni ó ma ń dùn maga ẹwà yóò ẹ̀mí báyìí òun náà yóò ṣe kí ni òun ní ma ń fà wá lọ síbi àwọn shahawat àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó máa ń ṣojú lọ́yìn tí ó pé tó yẹ pé tàbá rí báyìí kí o mọ̀ wá síbẹ̀ òdẹ̀ ṣe mọ́ wọ́rí ẹni ọkùn rí ọ ẹni al-nafsu al-ammara ká ṣọ́ra kúrò ń bẹ̀ náà ká rí lájú pé ẹ̀mí wa o nafsu mutma'inna lámàálé ẹ̀mí tó jẹ́ pé tọ́lọ́run bá ní òun fẹ́ ṣe ká jẹ́ ẹ̀mí wa lógún débi bẹ́ẹ̀ tó jẹ́ pé ó gbọ́n kan mí ò ní mọ̀ wá fi pé tọ́lọ́run bá láti máa fi ẹ̀mí wa ṣe ibi kẹta ń bẹ̀ o ní kí ni an-nafsu al-lawwama an-nafsu al-lawwama o ní ẹ̀mí tó jẹ́ pé kìí ṣayé ní ó ti jẹ̀bi ayé ọmọ ìdàlẹ̀ gẹ́gẹ́ yóò máa gẹ kàbàmọ́ pé
àṣẹ ìwáyé dáadáa àṣẹ ohun tí mo ṣe àṣẹ ìtanra mi jẹ ni àṣẹ tí mo wà bá lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lélẹ̀ onáà ní kí ni an-nafsu al-lawwama ẹ̀mí tó jẹ́ pé ìgbà tó ń bá ti bẹ́ẹ̀lẹ̀ ayé gbogbo tọ́lọ̀mọ̀ òfẹ́ ló fi ṣe gbogbo nǹkan tí ó dá olófẹ̀mí ara rẹ̀ ṣe lọ́sùn làwámà ẹwà ní ó pín sí méjì alàwámà alákọ̀ọ́kọ́ o ní pé ẹni rẹ̀ nígbà tó bá rí ẹ̀san tọ́lọ̀ bá ṣe fún yóò máa kábàmọ̀ báyìí tí kí n tún ṣe jù báyìí lọ sí o ìyíò tó dáa ẹgbẹ́ tí wọ́n bí òun ní pé kí ti wá mọ́ kánìwọ̀n ẹgbẹ́ ṣe ilé kí tún lékún nínú ìbádà sọ́lọ́wọ́n bá kí tún lékún ní tẹ̀lé tọ́lọ́wọ́n bá kí tún lékún nínú ìwójú rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala àmá an-nafsul lawwama tẹ́lẹ̀ ìdán sọ̀rọ̀ pa òun lẹ̀mí tó jẹ́ wípé ó ti rìnrìn kùnrin láyé débi pé kò rí kan bá rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tani pé tẹ́lẹ̀ Ọlọ́run bá kí wá nílọ Ọlọ́run sọ fún wa ní suratul hashr ya ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighadin ipe ẹ̀yin gbogbo ẹ̀yin mùmínì ẹ páyà Ọlọ́run Ọba kí ẹ̀mí kásì mọ́ ohun tàà ti kàrí sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala fọ́jọ́ wájú tó dípé kí ni o táa bá ti kó láyé yìí kò sí kankan mọ́ in ta fàyè yìí ṣe òun náà Ọlọ́run sàwọn lọ́rọ̀ mú ìdàlẹ̀ kẹyàmà kí ẹ wá dé Ọlọ́run kí wá pé ìwé ẹ̀mí tó ń bẹ láyé nìsìn ìní oúnjẹ máa kọ̀ dámà ilẹ̀ pé kí ló ti síwájú fọ́tọ̀ Ọlọ́run tó bá dọ́là kó tó di pé mọ̀ wá jẹ́ kàbàwọn pé báyìí sí mọ̀gí ni wá ṣe báyìí sí mọ̀gí ti tẹ̀gí wàláhì wọ́n sì kìlọ̀ fún mi ní ìdáwọn náà o mo rò pé mi yóò gùn ní o mo rò pé kó dáa mo rò pé ti má ti rí 40 níwà túbá ní o mo rò pé ti má ti bí èjì kan ní ṣe wọ́n ṣe kìnnìkan ní o ayé yìí àsìkò táwà iná lá ní kọ́nàbà kó fi kó ṣọwọ́ mẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala níbi tó pàtàkì ẹ̀mí ìdé Ọlọ́hun tó fi búra lónìí àwọn àyè àmọ́ ibi tí máa lò òní tọ́nà wá ti tẹ́ pé Ọlọ́run wá fi búra ó tún wá so papọ̀ mọ́jọ́ mi dal qiyamah Ọlọ́run subhanahu wa ta'ala ẹni la uqsimu bi yawmil qiyamah wala uqsimu bin nafsin lawwamah Ọlọ́run ni la uqsimu bi yawmil qiyamah mo búra pẹ̀lú kí ni o pẹ̀lú yawmil dal qiyamah wala uqsimu bin nafsin lawwamah mo sì búra pẹ̀lú an-nafsul lawwamah ẹ̀mí tí ó máa kábàámọ̀ ìjọ́ mi dal qiyamah báyìí tí mọ̀kí tí wá ṣe dáadáa jù báyìí lọ àbí tí ó máa kábàámọ̀ pé bá ti mọ̀kí mọ́ tẹ̀lé àwọn àfáà yẹn kan tó kàn bá tẹ̀lé jẹ́ ní bá ti mọ̀kí mọ́ tẹ̀lé táwọn eléyìí sọ fún mi ọkànfẹ́ kú bá mi lọ́dọ̀ ọ̀rọ̀ ọba ní torí pé ìdítọ́lọ̀ wá fi múrùn kan báyìí wá ní pé ẹ̀mí wa yìí o bá dín ìsánà lánà sí basir ṣe láwọn bá ṣe wáyé àwọn náà lè ṣe yàwó amákùnrin kálukú tó ní ṣe pé yàwó lágbàjá bóyá wo àti ìgbà tó ti bàlágà bí lásìkò tàwà lónìí wo àwọn nǹkan tó ti ṣe láyé rẹ̀ wọ́n náà gbéra ẹ̀ṣọ́ ní scale pé tó bá lọ́gbọ́lọ́ báyìí kí ló bá lọ́lọ́ wà a ni al-insan basirun bi nafsihi basirun bi aynihi bẹ́ẹ̀ni ìfẹ́kàn bá rí táàkù sí àwọn oníkàlùkù wọ́n mọ̀kútọ̀ ibi tí mo kù sí lélẹ̀ ìgbìyànjú wọ́n láwá ń ṣe láti bá rí dájú pé ibi táàkù sí yẹn àmì dájú pé àwọn báṣepáṣe tún àwọn ṣe ń bẹ̀ ibi táà sí táà sí òun sáà ń gbìyànjú láti dájú pé a tún lékún ní dáadáa mẹ́ nítorí pé gbogbo ń táa ṣe láyé yìí ayé yìí náà oníṣàǹfàní fún ọjọ́ ìrìnlẹ̀ alìkẹyàmọ̀ tálìkẹyàmọ̀ bá ti dé kò sí nǹkan tó ṣàǹfàní fún wa mọ́ àyàfi láti gbélé ayé wà yìí ṣe ìyẹn ló sí Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa ní hadith wa ní Sunan Abi Dawud ní hadith Shaddad ibn Aws Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé al-kayyis man dana nafsahu wa amila lima ba'da al-maut wal-ajiz man ittaba'a nafsahu hawaha wa tamanna 'ala Allahi al-amani Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹni tó gbọ́n al-kayyis pé ẹni tó ní làákàyè tó máa ti ń ṣe wọn lẹni tó jẹ́ pé dana nafsahu hawaha ó mú ó rẹ ìfẹ́ inú ẹ̀mí ó rẹ̀ kalẹ̀ ó wá ṣiṣẹ́ tọ orí Ọlọ́run bá ṣiṣẹ́ tó kí ni ó jọ́gbìn al-qiyamah ó ṣiṣẹ́ tó kí ni ó wà á mìíràn lima ba'da al-maut ó ṣiṣẹ́ tó ń kó ṣe kí ni ti bẹ lẹ́yìn ikú àmọ́ pé lẹ́yìn ikú fún mùsùlùmí nǹkan kì í síbẹ̀ Ànábì wá ní ẹni tó gbọ́n òun tó jẹ́ wípé ó rẹ ẹ̀mí ìfẹ́ náà ó rẹ̀ lẹ̀ láti lè fi ṣiṣẹ́ tọ èyí tí ń bẹ lẹ́yìn ikú Ànábì wá ní al-ajiz wọn lẹ́ni tó ya ọ̀lẹ àbẹ́ tí ò ní nǹkan ṣe wọn lẹ́ni tó jẹ́ wípé ittaba'a nafsahu hawaha
ó tẹ̀ ittaba'a nafsahu hawaha ó tẹ̀lé fẹ̀ẹ́nú ẹ̀mí rẹ̀ kí ló wá ń ṣe pàtàmánì àdàlá ìlàmáàni wọ́n rí àìmọ́ wọ́rí ọ̀lá ń bẹ ọ̀lá tó bá dọ̀lá títí tó fi fayélẹ̀ ẹni tí ó ní nǹkan ṣe lẹ́yìn Abu Dawud Imam Tirmidhi màtàwọn ṣàlàyé àdíjì wọ́n ní ṣẹ́rí ìtàgbẹ̀ni al-kayyis ó ní ẹni tó jẹ́ wípé ó gbọ́n nínú ọgbọ́n lóde bẹ́ẹ̀ àmọ́ inú ọgbọ́n yẹn ó wá ń ṣe tó jẹ́ wípé ó rẹ̀ ní ara rẹ̀ kalẹ̀ fún tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ọ̀nà tó jẹ́ wípé ó ń pè ẹ̀mí ara ìsákèèsí ní gbogbo gbà ó ń mẹ́ṣọ́ ó ń rí dájú pé òun ṣe kí ni òun ṣe ìṣirò fún ẹ̀mí ara pé ìwò ẹ̀mí sóò ti mọ kọjá yìí báyìí sóò ti mọ ṣe fẹ́ ẹnu báyìí ó sàmúṣọ pé kò kí ni kò kọjá yìí rẹ̀ ó wá mọ́rọ̀ Imam Tirmidhi wá mọ́rọ̀ Umar ibn Khattab kan wá tó sọ wípé hasibu anfusakum qabla an tuhasabu wípé ẹ̀yẹ̀yàn ẹ ṣe ìdájọ́ fúnra yín ẹ wò sùnwọ́n ara yín kó tó díjọ́ tí ó gbé iṣẹ́ yín sórí scale Umar ibn Khattab ló sọ bẹ́ẹ̀ lọ àwọn kan fi ti sọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní hasibu anfusakum qabla an tuhasabu ẹ ṣe ìdájọ́ fúnra yín kó tó di pé yóò ṣe ìdájọ́ fún kí wọ́n ṣe ìdájọ́ fún yín ó tún ní ẹ ṣe ìdájọ́ nílé ayé yìí kó tó jọ́gbìn al-qiyamah ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ Maymun bin Mihran ẹjọ́ kó jẹ́ síwájú tó bá ṣe tán apàlà tó ṣàlàyé tó bá déwájú lẹ́tẹ̀ tọ́ ó ní hasibu anfusakum qabla an tuhasabu wazinu bẹ́ẹ̀ ní fẹ́ sọ́rọ̀ ní wazinu anfusakum qabla an tuzanu ẹ sì gbé ọ̀rọ̀ ayé yín ẹgbẹ́ sórí òṣùwọ̀n kó tó di pé ó bá yín gbé sílẹ̀ ó mọ́ mọ́kọ̀ tó mọ́ sọ fún abẹ́ pẹ́tọ̀ ká mọ́ ẹ̀yà ayé ọba yìí gbogbo bá yìí kódà bó ṣe pé mo ṣe wà ní ìsìn báyìí mo ṣe kéèmọ lórí kí mú ogun tí mo ṣe láyé báyìí kéèmọ náà pé á gbogbo tí mo ṣe lélẹ̀ ó lè mọ́tàn kankan káwà gbé sórí scale kí n fi sí ẹgbẹ́ àwọn àṣẹ tí mo ti ṣe kí wá wo pé bóò ní ìṣẹ́rà àwọn ọlọ́gbà ló lé ní ráìsì ó wá ní fa innahu ahwanu alaykum fil hisabi ghadan in tuhasibu anfusakum al-yawm ó ní ó wá easy fún yín yóò easy fún yín lọ́jọ́ gbẹ́ndẹ̀ al-qiyamah lọ́jọ́ ọ̀la tẹ́ bá ti gbé ẹbá tẹ́yìn náà bá ti fi ṣùgbọ́n fún ayín látàyé ìníṣìn torí pé ọwọ́ tó bá ti yára rẹ̀ pé ayé tí mo wà yìí ní tẹ̀ gbé sórí scale nísìn mo ti mọ̀ pé pẹ̀lú tí mo ń ṣe yìí tí ma fi lọ bọ́lọ̀ báyìí jáànàmà ló dé mí o ó sì èyàn láti ti kíni a sì lè sún sẹ́yìn a sì lè kọ̀rẹ́ tara wa pé ká mọ́ lọ ṣẹ̀ṣẹ̀ gbé kó tó jọ́gbìn al-qiyama káìkì àwọn balẹ̀ rọrùn káti mọ́ ṣe kíni káti mọ́ jẹ̀mí ara wọn lóhun látàrí kòtà wà yìí Al-Imam Hasan al-Basri wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní pé mùsùlùmí kò ní rí ààlè rí mùsùlùmí ò ní rí adùn imani ó nígbà tó bá tó já ẹ̀mí tó bá tó fi ẹ̀mí ara rẹ̀ dáadáa pé tí ó jọ tí ó mú tí ó fò ẹ̀mí ara rẹ̀ mọ́ pẹ̀lú pé tí ó fi débi pé tó wọ́n fẹ́ sọ̀rọ̀ níwọ̀n bí ara rẹ̀ pé kí ló fẹ́ ọ̀nà tó fẹ́ sọ yìí kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ kí lè ló ń gbà lérò tó fẹ́ sọ yìí kó tó ní kó sọ̀rọ̀ kó tó ní kó jẹun yóò gbé oúnjẹ tó fẹ́ jẹ yìí kí ni èrò ń gbà rẹ̀ pẹ̀lú rẹ̀ kí ló fẹ́ fi ṣe kó tó ní kó mú átùnṣe ra ọ̀pẹ́ tí mo fẹ́ mú yìí kí ni èrò ń gbà rẹ̀ pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ pé èyàn gíní ìyẹn sí muhasabatu nafsi náà nìyẹn ìyẹn ń jẹ bí ara rẹ̀ wọnú ọ̀rọ̀ kan náà wà látọ̀dọ̀ Malik bin Dinar àwọn sọ wípé rahimallahu abdan kí àna ọlọ́mọba kó máa bẹ́ ẹrú kan qala li nafsi tí mo sọ fúnra rẹ̀ pé alasti sahibata kada ṣe wà kọ́ lọ ṣe lẹ́yìn òní alasti sahibata kada ṣe wà kọ́ lọ ṣe lẹ́yìn òní tó bá sọ̀rọ̀ yìí tó bá sọ síra rẹ̀ tán yíwa ni fún mazamaha yíwa mú ẹ̀mí ara ẹ̀ yóò ṣe kí ni yóò fún pọ̀ yóò ní ìtìwọ̀n yíwa tó pẹ́tọ̀ yíwa ni fa'alzamahu fi kitabillahi subhanahu azza wa jalla yíwa ni rẹ̀ mí alayka bi kitabillah ó sì tẹ̀lé tọ́lọ́wọ̀n bá rẹ̀ mí ó sì tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam rẹ̀ mí ó sì sọ́ra rẹ̀ mọ́kù bára rẹ̀ ni fakana lahu qa'ida nígbà tó bá ti ṣerú ilé yìí tó bá ti ṣe ní gbogbo gbà yíò mọ̀ wípé òun ní darí ẹ̀mí ara rẹ̀ mílẹ̀kọ́ ní darí rẹ̀ mọ́ ètò káyìn bẹ́ wọ́n ní ọ̀rọ̀ Maymun bin Mihran wọ́n sọ wípé la yakunu ar-rajulu taqiyyan
ẹni ọkùnrin alágbẹ́jẹ́ nìkan ò ní máa jẹ́ taqi ẹni tó páyà Ọlọ́run subhanahu wa ta'ala hatta yakuna li nafsihi ashaddu muhasabatan fi ashaddu muhasabatan min ash-shariki li sharikihi yani ẹnìkan ò ní máa jẹ́ olùpáyà Ọlọ́run wà lódodo àfìgbà tó bá jẹ́ wípé yóò lè lórí ẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ bí àwọn méjì tó ní bá wọn ṣe business bó sì mọ̀ ṣọ́ra wọn tẹ́ pé tí bá ń ṣe partnership nínú business tẹ́nìkan bá náwó owó tó náà gbọ́dọ̀ náà sí mo rí kówó nǹkan accountancy gbọ́dọ̀ owó yẹn lọ owó eléyìí kí la fẹ́ lè ṣe ọjà mẹ́lọ alẹ́ ní tó rí pẹ́ta ànífẹ́ ṣe kíní ànífẹ́ ṣọ́ọ̀tì bí ò ṣe ní ìwà ká ṣọ́ọ̀tì nínú business wa bẹ́ẹ̀ ní ló ṣe ká lé lórí ẹ̀mí ara wa náà in tán sọ fún wa ibi inú gẹ́gẹ́ bí àwọn sálàfì ṣe rí nìyẹn àwọn máa ń dúlé ní ẹ̀rẹ́ mẹ́ta débi pé kódà wọ́n máa sọ gbà mí pé èmi inú wọn àtọ́jẹ́ pé àsìkò ìgbà táwọn yẹn bá ń pé a nídìí yìí ẹwà kí nìkan kò ní jáde síta bí o pé ìtàwọn lè ń ṣe yóò bá níyàn mi jẹ́ ìgbà tó bá yẹ kán sọ̀rọ̀ ń gbà mí wọ́n ní sọ̀rọ̀ wọ́n wò pé kó mọ̀ di pé ọ̀rọ̀ tá a sọ yìí yóò sì nà kó bá wùjọ ẹ jẹ́ ká gbìyànjú ká tẹ̀lé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa pé ẹni tó bá gbọ́n ló jẹ́ kí ni o tó rẹ̀ ẹ̀mí ara rẹ̀ kalẹ̀ tí ń ṣe kí ni o tí ń ṣiṣẹ́ pẹ̀lú tí ń ṣiṣẹ́ tọ́ in ti bẹ̀lẹ́yìn kú alẹ́ tí ò ní nǹkan ṣe ọ̀lẹ́ni tó jẹ́ pé ibi tẹ́mi ẹ̀bá dáyọ̀ ẹ̀rọ ni máa ń tẹ̀lé kò sí tó kàn pẹ̀lú pé Ọlọ́run bá sọ Ànábì sọ ìtọ́pàwù ní ọmọ ṣe ní wọ́n sọ pé ẹmọ́ wọ́rí náà tó bá lọ́la mọ́ wọ́rí mo sì young now I still have a long way to go ó dà mo ti gbọ́ ikú ìsọ fún ìyàpọ̀ ń bọ̀ wá abẹ́lọ́mà subhanahu wa ta'ala ó ṣe wá ní ẹni tí ó mọ̀ tẹ̀lé títí ẹ̀ barakallahu li wa lakum fi al-Qur'an al-Karim aqulu qawli hadha fastaghfiruhu li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فاتقوا الله عباد الله وأطيعوا أمره فاتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون أدعو فهم الله وبا أتركز كفى نبي محمد صلى الله عليه وسلم يا رسول الله kápáyà Ọlọ́run ọba o ká sì rántí ìrọ̀yà tí mo kà fún wáyé pé fattaqu yawman turja'una fihi ila Allah kápáyà ọjọ́ tó jẹ́ pé wọ́n dá padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba thumma tuwaffa kullu nafsin bima kasabat wa hum la yuzlamun wọ́n sì gbé ìtaṣe wọ́n bí lọ sókè pẹ̀lú ìtaṣe nílé ayé ṣe náà wọ́n fi yí ni wọ́n bí lọ sókè fọ́lọ́run ọba yìí wa hum la yuzlamun wọ́n sì sábò sí lẹ́nì kankan ẹni tó bá ṣe dáadáa yóò rí dáadáa rẹ̀ ẹni tó bá ṣàbòsí yóò ṣe kí ni yóò rí báyìí Ọlọ́run bọ̀ sí ní Ọlọ́run ìṣọ́gbà alábòsí ẹwà rí ìmá já ẹ̀mí ara wa lógún àbí ìmá ṣe ìṣirò fún ẹ̀mí ara wa yìí ó ní ọ̀nà tó ṣe kí ni ọ̀nà oríire kan ni tá bá rẹ̀ nìkan tó jẹ́ pé gbogbo tí bá ń jòkó tó bá ń ronú yóò mọ̀ reflect lórí tó ṣe pẹ̀lú ayé rẹ̀ wallahi kó mọ̀ pé mẹ́ni bẹ̀ lára rẹ̀ kamaru ká ìgbéraga ní ìgbéraga kọ́ tí mo rò pé ìgbẹ́ tí mo ṣe èkò ẹ̀kìn ṣe ẹni tí mo ti ṣe yìí kọ́nà kí n tọrọ àforíjì ẹni tí mo ṣàbòsí fún ìkín tètè lọ bẹ́ẹ̀ àpẹẹrẹ kí ni àpẹẹrẹ imani ni ẹwà ní nǹkan yìí ó wá ní àwọn ọ̀nà tí ó ràn wá lọ́wọ́ láti lè fi jẹ́ kí ní ìrọ̀rùn fún wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní kí ni o الاستشعار بقربة الله تعالى في العبد واطلاعه على خفاياه ó ní pé téèyàn tí ó mọ ènìyàn tó bá ti ń mọ̀ pé gbogbo nǹkan tí ó gbogbo tó bá wà Ọlọ́run bá ń bẹ pẹ̀lú òun bẹ̀ pé Ọlọ́run bá ṣe kíní Ọlọ́run bá ń rí òun Ọlọ́run bá ti yin àwọn nǹkan tó yẹ kó tí ó mọ̀ ṣọ́ káàkiri ní iwájú lẹ́yìn ó mọ̀ pé tọ̀ kò síbi tó ń wà àfi kó jẹ́ pé kíní ojú Ọlọ́run bá káwọn bẹ̀ yóò jẹ́ kó mọ̀ páyà Ọlọ́run ọba yóò sì jẹ́ kó mọ̀ òkè tí mo fẹ́ ṣe tẹ́ni ọkùn bá rí mi Allah subhanahu wa ta'ala ó sì kí ni ó rí mi wani wa laqad khalaqna al-insana wa na'lamu ma tuwaswisu bihi nafsuhu
wa nahnu aqrabu ilayhi min hablil warid pé kí ni o káàmọ̀ ọlọ́run bá tó dá wa ọlọ́run mọ́ tí ń gbé ní ọkàn wa olóòtú wá ní nahnu aqrabu ilayhi min hablil warid asúnmọ́ jù kásánú rẹ̀ lọ so gbogbo láwà rú pẹ́tọ̀ à ń ṣe é sí kọ́rọ̀ bẹ́ẹ̀ nìkan orí wa Allah subhanahu wa ta'ala orí wa káfí lẹ́yìn sí kí ni káfí kájẹ́ kí yẹn wà nínú ọkàn wa báyìí pé gbogbo tá a bá ń ṣe ọlọ́mọ mẹ́ pẹ̀lú wa ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé wa an ya'lama al-'abdu annahu mas'ulun an kulli saghiratin wa kabira ipe gbogbo tá a bá ṣe kékeré báyìí àbí ńlá ni ọlọ́run mọ́ bí wá gbogbo èèyàn yá ni o gbogbo ẹ̀ pátápátá every second gbogbo ẹ̀ ọlọ́run bí wá lórí rẹ̀ tani ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa pé faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran yara ọlọ́run ṣe kí ni ọlọ́run bò ní sábò sí lẹ́nìkankan ani fa wa rabbika lanas'alannahum ajma'in ọlọ́run bá tún búra pẹ̀lú ọlọ́run bá sọ́nà wípé mo fi ọlọ́run bá tó dá ọdúnra gbogbo wọn lábí amma kanu ya'malun lórí bí wọ́n tí gbogbo wọn ṣe láyé ká gbìyànjú ká ṣọ́ra wa pé a ti máa ikẹ́tọ̀ gbogbo tá a ṣe pátápátá ọlọ́run bí wá lórí ẹ̀ èyí tá a ṣe tó dá ọlọ́run bí wá àìdára tó ṣe náà yóò tún bí wá lórí ẹ̀ ká rántí jọ́ gbé kìyàmá ká ṣọ́ ẹ̀mí ara wa kúrò níbi nǹkan tí ò fẹ́ kọ́nà bá kó ṣe kí ni ó ṣàánú ní kálukú wa ẹlẹ́kẹta òun ni pé ká máa rántí abáṣe ń wo ká máa wo pé ìfún fẹ́ ṣe yìí ọjọ́ ìgbìnà lèkì àmọ́ mọ̀ bẹ̀ yawm al-hisab al-akbar tó jẹ́ pé ìjọ ìwó ṣe ìṣirò gbogbo ta ṣe ìjọ ìní ká máa rò ká máa rántí ìjọ náà mẹ́gbẹ̀tọ̀ ìjọ yìí o kò ní sí ààbò sí kankan kò ní sẹ́nìkan kò ní sí lọ́yà ẹni kò ní sí lọ́yà kọ́lá ìjọ ọlọ́run ẹnu wa yóò nílé sọ̀rọ̀ ani yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdaran wa ma amilat min su' ìjọ náà lọ́hun gbogbo ń tàà ṣe min khairin muhdaran gbogbo ìwọ́n kò wá àtàbí bá ṣe náà ká gbìyànjú ká ma fẹ́ kílé náà wà nínú ẹ̀mí wa èyí tó wá káyìn bẹ́ o ní pé gbogbo tá bá ti ń ṣe ká máa rántí ikú ká máa rántí pé ìjọ kan bẹ tó jẹ́ kí gbogbo yóò tán a sì mọ̀gbà tí kí ní àmà tí ó dé àwọn ibi tí ó ti bá wa kó wọ́n jẹ́ wípé ibi ń tàà ń ṣe tí ó dáa ìwọ́n ló ti bá wa àbí kó jẹ́ wípé àtúbá tí kú fi dé ò sí rí túbọ̀ orí túbá yẹn náà ṣe ìdí mo ṣe ẹmọ́ wọ́n rí máa filẹ̀ ẹmọ̀ ó lé ní ẹsàmàṣàdá fún wa ìwọ́n náà ṣàánú ara rẹ̀ ìwọ́n náà wọ́ra rẹ̀ wò ikú ìsọ fún yẹn kó ń bọ̀ ikú òmọdé kó màgbà àwọn ọmọ ṣáà ó ní àìpé ikú dàbí afọ́jú ní tó yẹ pé kò rẹ́dì kankan ẹni tó wá ti fọwọ́ kan náà ó ti kàn náà nìyẹn kò sí pé mo sì kéré mo sì yọ́ ǹgẹ́ mọ́wọ́ ní kódà kò mọ́ láàrin àdájọ́ rẹ̀ ẹlòmí pẹ̀lẹ́ pé kò rẹ́ ó kàn lọ́lẹ̀ ó lù kúgbé náà ni ẹlòmí sì pẹ̀lẹ́ pé ó ti ráyé láti bí 20 years ó sì wà láyé lónìí ikú ò mọ̀ pé yóò rẹ̀ nìkan àbí kankan ni wọ̀lẹ́ kódà wọ́n sì wá jẹun tó náà ní kódà yóò ṣàwàdá náà bá náà fẹ́ wọlé àbáyọ́ fẹ́ jáde mọ́ bó ṣe dí nìyẹn káṣọ ẹ̀mí ara wa ká máa rántí pé ìjọ kan bẹ tí gbogbo yóò tán tá padà lọ bọ́rọ̀ wa subhanahu wa ta'ala abẹ́lọ́mà subhanahu wa ta'ala kó ṣọ́ ẹ̀mí kó bá ṣọ́ ẹ̀mí wa Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha Allahumma a'izz al-islam wal muslimin wa azil ash-shirka wal mushrikin wa dammir a'da'aka wa a'da' ad-din Allahumma aminna fi awtanina وأصلح أئمتنا وولاة أمورنا وارزقهم البطانة والصلاحة والنصيحة اللهم اغفر للمسلمين واسع المسلمات وألف بين قلوبهم واجمع على الحق كلمتهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله